Ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo ẹ̀yin subscribers àkíyín. Ẹ kú àdúrótì yín lórí channel wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbé ọwọ́ yín sókè o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Èní ni 23rd of September 2025. Gbogbo nǹkan tí a dẹ̀ ń sọ nípa bàbá wa Erin ńlá pẹ̀lú ancient sword wọn kò yí padà. Ó sì wà síbẹ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màmá àgbà tí wọ́n ń gbé inú ààfin, wọ́n ní wọ́n pe àǹtí wa. Wípé wọ́n ń sọ fún ìkan nínú àwọn sisi wa yìí wípé kó lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wípé kó má lọ búra èké, wípé kó sọ òótọ́ tó wà nínú ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nípa wọ́n fẹ́ra kù àbí wọn ò fẹ́ra kù. Wípé nítorí ancient sword nǹkan àbáláyé ni, kì í ṣe nǹkan téèyàn fi ń ṣeré o. Wọ́n ní màmá yìí, wọ́n ní wọ́n máa ń ríran. Síà ni wọ́n, àgbàlagbà dẹ̀ ni wọ́n, afọ́jú dẹ̀ ni wọ́n, wọ́n dẹ̀ ti dàgbà. Bí a ṣe gbọ́, wọ́n ti dàgbà gan. Inú ààfin bàbá wa Erin ńlá ńbẹ̀ yẹn ni wọ́n ń gbé. Wọ́n náà nífẹ̀ẹ́ Queen Naomi gan. So wọ́n ní màmá yìí ló ń advice àǹtí wa yìí pé kó lọ ṣọ́ ara ẹ̀ o, kó má lọ búra èké, wípé kó dẹ̀ lọ ṣọ́ra pẹ̀lú àwọn fámílì ẹ̀ tó ń tì, wípé kó má lọ tì sí inú iná. Gbogbo àwọn nǹkan tá a gbọ́ tí wọ́n ní màmá àgbà yìí sọ fún. Torí wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn ń gbọ́ gbogbo ẹ̀. Àwọn dẹ̀ ń rí gbogbo ẹ̀. Wípé kò dẹ̀ ní dáa kí nǹkan burúkú lọ ṣẹlẹ̀ sí i. Pé kó má lọ fi ancient sword búra o. Àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ torí a gbọ́ wípé ó lọ sí church Queen wa. Bóyá ọ̀rọ̀ tí ìyá àgbà sọ tó jẹ́ kó wá Queen wa lọ láti lọ bẹ̀bẹ̀ ni. Àbí bóyá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn bó ṣe lọ pe uncle Queen wa, òun ni ó lọ bẹ̀bẹ̀ fún, a lè sọ. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tó dé church Queen, wọ́n ní wọ́n dá dúró wípé wọn ò jẹ́ kó wọlé. Ṣé ẹ mọ̀ pé Queen wa ti warn wọn pé kó má get close mọ́ ibi táwọn bá ń gbé mọ́. Is either royal mansion ni o, àbí ilé wọn ní Àkúrẹ́. Wọ́n ní kó má dé ibi táwọn bá ń gbé mọ́, pé àwọn ò fẹ́ rí kankan nínú àwọn sisi wa gbogbo. The only person tó máa ń allow ni Dr. Elizabeth. Ṣùgbọ́n wọ́n ní àwọn tó kù, wọ́n láwọn ò fẹ́ rí wọn ní sàkání àwọn. Nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ló dúró pẹ̀lú driver, wọ́n ní kò rí wọn. So àwa mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ó lọ ọbẹ̀. A mọ̀ bóyá ó fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. A mọ̀ bóyá ó fẹ́ lọ bẹ̀ wọ́n nítorí pé ó pe uncle wọn ni. A mọ̀ nǹkan tó bá lọ. Ṣùgbọ́n a gbọ́ pé ó lọ ọbẹ̀. Ẹ̀yin èèyàn lè ṣe rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kì í ṣe ọ̀rọ̀ wípé eré ni ọ̀rọ̀ ancient sword o. Ancient sword ó jẹ́ nǹkan àbáláyé tó jẹ́ pé àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n ti wà lórí ìtẹ́, wọ́n fi máa ń protect ara wọn. Ẹni tó bá dẹ̀ ti sọ̀rọ̀ òdì báyìí tó dẹ̀ jẹ́ pé ó ṣe nǹkan burúkú, wọ́n ní ancient sword máa ń jà fún. Ó máa ń jà ni. Wọ́n ní ẹni tó bá ṣe bí, òun ló máa ń jà. Òun ló máa ń jà fún. Ẹni tó bá ṣe bí, ó máa jà. Ẹni tí ò bá ṣe bí kò ní jà. Nǹkan tá a gbọ́ ni wọ́n ní ó wà láti protect bàbá wa Erin ńlá àti àwọn family wọn. Àwọn tó bá ń ṣe bí, wọn ò ní àǹfààní ancient sword o. Ṣùgbọ́n àwọn tí wọn ò bá ṣe bí, tó jẹ́ pé inú wọn mọ́, ó máa ń jà fún wọn. So ancient sword yìí ni wọ́n wá ní kí àǹtí wa fẹ́ fi búra. Wọ́n dẹ̀ ló ní òun máa búra.
torí ẹ̀ náà fi ní ìyá àgbà yìí òun advice ẹ̀ pé kó má lọ gbé nǹkan tí òun ṣe tiẹ̀ kó má lọ gbélé rẹ̀ lórí, pé iṣẹ́ ń sọ̀dọ̀ ń ṣe nǹkan tó lè fojú di, kò dẹ̀ ń ṣe nǹkan tí ó lè fi búra. Ṣé ẹ mọ̀ pé látìgbà tí àǹtí wa tó ti sọ fún àwọn elders àti bàbá Werinla pé òun fẹ́ rakù nítorí pé ó yẹ kó perform traditional rites tí wọ́n ní pé kò fẹ́ ṣe, wọ́n nígbà yẹn ló sọ pé òun fẹ́ rakù. Wọ́n ní bó dẹ̀ ṣe sọ, wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn fámílì ẹ̀ ń gba wájú náà ń gbẹ̀yìn pé báwo ni bàbá Werinla ṣe ní kó máa búra ẹni tó fẹ́ rakù, ṣé nítorí wọ́n fẹ́ mú inú kún ìdùn wa dùn, ìtorí ẹ̀ ni wọ́n fi ń fìtínà àǹtí wa. Wípé gbogbo ìgbésẹ̀ tí bàbá Werinla ti máa ń gbé látijọ́ ẹ̀ ni pé kí wọ́n máa ṣáìdì kún ìwà, wípé wọ́n dẹ̀ ń wá nǹkan tí wọ́n fi máa lé àǹtí wa kúrò ní agbègbè wọn ni. Wọ́n ní kò sí nǹkan tí àwọn fámílì yìí wọ́n sọ tán. Wọ́n ní bàbá Werinla, wọ́n ní wọ́n ignore wọn ni o. Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n ignore wọn ni. Ẹ̀yin èèyàn lé. A tún gbọ́ wípé ìkan nínú àwọn sísí wa yìí, wọ́n ní ṣe ló lọ bá èyí tó máa ń fa wàhálà gan yẹn pẹ̀lú ọmọ ẹ̀. Wọ́n ló lọ bá, wọ́n ní ó dẹ̀ sọ fún wípé ìjà òun ò lẹ́mìí ìjà mọ́ o, wípé òun ti gba kámú o, wípé òun ti gba kámú, wípé nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti sú òun. Wọ́n ló ti ẹ̀dọ́wọ́ ẹ̀ mọ́ ni. Wọ́n ní òun sọ fún un wípé kó jẹ́ kí àwọn parapọ̀ gbogbo àwọn káwọn lọ bẹ Queen wa o, wípé nítorí àwọn ti rí wípé ìfẹ́ òtítọ́ òun ni bàbá Werinla wọ́n ní sí Queen wa, wípé so kó jẹ́ káwọn lọ bẹ Queen wa. Ìyẹn dẹ̀ ń sọ nǹkan tójú ẹ̀ rí ńgbà tó lọ, wípé wọn ò jẹ́ kó ń rí wọn. Ó ní kìtì ẹ̀ ń ṣe ìyẹn ló mátà, wípé tó mátà ní ìsìn òun ní pé òun ò jà mọ́, wípé torí nǹkan tí ojú òun ń rí ó ní kò ṣeé fẹnu sọ. Ẹ̀yin èèyàn ní nǹkan tá a gbọ́ nìyẹn tán ní ó sọ. Ṣé rí Queen wa ò ṣeé bájà, nítorí pé bàbá Werinla ti jẹ́ kó mọ̀ wípé ìfẹ́ àwọn òun ni Queen wa, ayọ̀ àwọn òun ni Queen wa. So ẹni tó bá kojú ìjà sí Queen wa bí ìgbà tó ń bá bàbá Werinla jà ni, kò dẹ̀ lè rí ojú rere bàbá Werinla. So gbogbo àwọn ìjà tó ń jà yìí àwọn náà ti rí pé kò lè pé àwọn ju pé káwọn surrender lọ, káwọn give up. Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Wọ́n dẹ̀ ní bàbá Werinla ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ wípé gbogbo nǹkan tí wọ́n fẹ́ máa fi ọwọ́ kàn nínú ààfin àwọn, torí there was a time tí a gbọ́ pé àǹtí wa tó ní kán má jà mọ́ yìí, wípé ńgbà tó wá sí inú ààfin pé ṣe ló ń rìn kiri, wípé ṣe ló ń rìn kiri ní iye ẹ lọ, wípé nítorí pé wọ́n ní ó fẹ́ wá ṣe nǹkan burúkú nínú ààfin ni, kó tó di pé bàbá Werinla kan tó release. Wọ́n ló kàn ń rìn kiri ni, kò mọ nǹkan tó ń ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn. So wọ́n ní bàbá Werinla ti warn ẹ̀ pé kán ṣọ́ra wọn, wípé kán ṣọ́ra wọn. Ṣé mọ̀ pé oríṣiríṣi nǹkan ló wà nínú ààfin yẹn tó jẹ́ pé bàbá Werinla fi ń protect ara wọn. Number 1, ancient sword. Number 2, òrìṣà Ògúnjayé. Wọ́n fi ń protect ara wọn. Ẹni tó bá ti gbé nǹkan burúkú wá sí inú ààfin yẹn kò ní mọ nǹkan tó ń ṣe mọ́. Ó kàn máa rìn kiri inú ààfin ni. So wọ́n ní bàbá Werinla ń wọ̀nù ẹ pé kán jáwọ́ nínú gbogbo wàhálà yìí. That is it. Because ẹni tẹ́ ń bá jà kò ṣẹ̀yìn. Tó bá jẹ́ pé ẹni tẹ́ ń bá jà ní ìsìn, tó bá jẹ́ pé òun ló jẹ̀bi ní ìsìn, a lè ní pé àákẹ́ máa jàjà yín lọ. Ṣùgbọ́n ẹni tẹ́ ń bá jà kò ṣẹ̀yìn, ẹ̀yin lẹ́ṣẹ̀. Kò dẹ̀ tún rò pé ẹ̀yin lẹ́ṣẹ̀, ó fi yín sílẹ̀. Wọ́n dẹ̀ kọjú mọ́ ọkọ wọn nítorí pé wọn ò wọ ariwo ọjà. Ẹni tí wọ́n ń bá náà jà òun ni wọ́n ń wò. But ẹ wá ní pé kò ní padà wá sí inú ààfin. Ṣé yẹn possible? So nǹkan tí
bàbá wèrè ńlá fi ń ja ìjà yìí nìyẹn pé no, àwọn fẹ́ máa báyàwó àwọn jáde, àwọn fẹ́ máa mú wọn lọ gbogbo ibi táwọn bá ń lọ. Enough is enough. So mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ó ti gbàkóso. Ṣùgbọ́n advice mi ò ní kí àwọn sisi wa gbogbo kan so ewé agbéjẹmọ́wọ́ kan jókòó síbi tọ́kọ wọn bá fẹ́ wọn sí. Nítorí pé ìyàwó bàbá wèrè ńlá ni wọ́n, kò síbi tí bàbá wèrè ńlá fẹ́ tì wọ́n sí. Lóòótọ́ a gbọ́ pé wọ́n ti gba immunity lọ́wọ́ wọn, a gbọ́ pé wọ́n ti gbé traditional rights lé àwọn kọ̀ọ̀kan nínú wọn lórí, ṣùgbọ́n ìyàwó wọn ṣì ni wọ́n. Wọn kàn ní gbogbo àwọn àyè tó ń ní tẹ́lẹ̀, wọn ní mọ́ ni. Ìyẹn nínú àwọn tó ń gbélé lórí o, àwọn 3 la gbọ́ pé bàbá wèrè ńlá ṣe ètò yìí lé wọn lórí. Tí máa tún gbọ́ update máa mú wá fún yín ẹ̀yin ará lé, mo ṣe máa ń sọ nǹkan tá a gbọ́ ni wà á rí o, allegedly ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Bí mo ṣe máa ń sọ, orúkọ mi ò yí padà. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn ẹ follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV. Mi ò rí yín bẹ̀, ẹ follow mi. Ibẹ̀ láti máa sọ àwọn ìrírí ayé, nǹkan tó ń ṣẹlẹ̀ àti celebrity gist wa. Ẹ subscribe sí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Lẹ́yìn prize giveaway October 15, ibẹ̀ láti máa ti ṣe prize giveaway wa. So ẹ̀yin èèyàn ẹ má gbàgbé prize giveaway wa October 15, ẹ máa comment, ẹ máa like so that a máa lè mú èèyàn 5 tá fẹ́ mú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ́, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.